الحمد لله الذي هدانا إلى الإسلام وعلى رسولنا الصلاة والسلام وعلى آله وأصحابه أهل السلام. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. عباد الله، اتقوا الله تعالى وتمسكوا بهذا الدين دين الإسلام وشرائعه، واحذروا من مكائد الشيطان والكفار في الأجهزة المحمولة الجوال وغيرها من اللوحات المحمولة التي هي جزء من حياتنا ولا يمكن الاستغناء عنه. عباد الله، في هذه الأجهزة تتم المصالح والأعمال والاتصالات والعمليات المالية، وهذه الأجهزة عباد الله نعمة من نعم الله عز وجل علينا، قرب الله بها البعيد وسهل الله بها العسير. فيها التواصل الفوري والتعلم والتعليم والتحويلات المالية المتنوعة. قال الله عز وجل: إن تعدوا نعمة الله لا تحصوها. نسأل الله عز وجل أن يجعلنا من الذين يستخدمونها في سبيل الخير ولا نستخدمها في سبيل الشر، إنه على ذلك قدير. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba wa, Ọlọ́run ọba tí adúpẹ́ fún òun náà lọ́ba tó ṣe wá ní mùsùlùmí òdodo. Ọlọ́run ọba aláàfin wa mọ̀nà oníkádá ẹ̀sìn mà òun náà lẹ̀sìn Islam, ó sì ṣe rọrùn fún wa ká máa ṣe ẹ̀sìn náà. kọ́lọ́ mọ́ gbà lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa, má jà bá wọn ṣẹ̀sìn lẹ́yìn ìgbà tá a ti ń ṣe Islam. gbogbo àwọn tí ò tí ì mọ̀nà kọ́lọ́ mọ́sá bá fà wọ́n náà mọ̀nà sínú ẹ̀sìn Islam. ìkẹ́ Ọlọ́run kó bá Nábì wa Muhammad, kó bá gbogbo àwọn aráalé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. à ń jẹ́rìí pé kò sọ́ba tó yẹ ká sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn wa lódodo lẹ́yìn Allah. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹrú Ọlọ́run ọba ni, òjíṣẹ́ Ọlọ́run ọba ni. Ibadallah, ẹ̀yin rúsìn Ọlọ́run, yóò dá kẹ́ni kọ̀ọ̀kan wa ká lè ṣàlékún bẹ̀rù Ọlọ́run ọba wa ní kọ̀kọ̀ àti ní gbangba, ká sì gbá ẹ̀sìn wa mú, ká sì mọ̀ pé èyí tó wà nínú ẹ̀sìn wa òun náà ló dá, ibẹ̀ náà lóríire wà fún wa. gbogbo tẹ́sìn wa bá ní a máa ṣe ká gbìyànjú ká máa ṣe, torí a padà dunnú lérí ẹ̀, ọ̀rọ̀ wọ́n padà dayọ̀. gbogbo tọ́lọ́run bá Allah sọ fún wa nínú ẹ̀sìn wa ibi ká jìnnà sí ká kó ń bẹ̀, ẹ̀jẹ̀ á mọ̀ pé kódà lọ́lọ́run bá Allah fi ní ká kó ń bẹ̀. ìwà kó ń bẹ̀ wa òun náà ni ó ṣokùnfà oríire fún wa. gbogbo tọ́lọ́run bá Allah bá lé wa jìnnà sí, kí gbogbo ayé ọmọ ṣe, káwọn èèyàn ọmọ sọ́ọ́dọ̀ làjú, ẹ jẹ́ ká mọ̀ pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ tó ju orí ibu lọ. Al-Qur'ani náà ni ìwé òfin lérí ilẹ̀ Ọlọ́run, Al-Qur'ani náà ni ìwé ìmọ̀nà lórí ilẹ̀ Ọlọ́run. bẹ́ẹ̀ bá ti fẹ́ mọ̀nà, Al-Qur'ani ni kó máa tẹ̀lé. Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ní dhalikal kitab, Ọlọ́run bá ní sẹ́rí tírà yẹn Al-Qur'an la rayba fihi, Ọlọ́run ní kò sí iyèméjì ń bẹ o, ẹ má ṣe iyèméjì o, ẹ má dáwùtú ẹ o. Huda òun náà ni ìmọ̀nà fẹ́ni tó bá fẹ́ mọ̀nà. ẹni bá fẹ́ káyé rẹ̀ ọ̀dá kó máa tẹ̀lé Al-Qur'an, ẹni bá fẹ́ kọ́run rẹ̀ ọ̀dá kó máa fi Al-Qur'an sílẹ̀. ẹ já wa lọ lè sọ́ra níbi àwọn páńpẹ́ àwọn kèfèrí, páńpẹ́ ṣètánì àtàwọn ọmọ ogun rẹ̀, látara àwọn nǹkan tí à ń gbé ká, àwọn ẹ̀rọ tí à ń gbé káàkiri, al-ajhiza al-mahmula al-lawhiyya, àwọn fóònù wa tá ń gbé káàkiri yẹn, ẹ jẹ́ ká lọ lè fura. àwọn tá ń lo fóònù tí ò ní íńtánẹ́ẹ̀tì nú, ẹ jẹ́ lọ lè fura. àwọn tá ń lo Android, ẹ jẹ́ lọ lè fura. àwọn tó jẹ́ pé à ń lo iPhone, ẹ jẹ́ lọ lè tají. gbogbo àwa tá a ní iPad tá ń gbé káàkiri,
ẹjẹ́ á lọ lè fura àwọn tá a ní tablet ẹjẹ́ á lọ lè fura gbogbo tí èèyàn bá gbé lọ́wọ́ tó jẹ́ pé yóò máa jẹ́ kí ó ní àṣepọ̀ pẹ̀lú ẹlòmíì yóò láǹfààní láti connect ẹlòmíì àwọn ẹlòmíì náà láǹfààní láti connect ẹ̀ gbogbo ẹni tó bá ti gbé lọ́wọ́ lásìkò yìí àfi kó máa fura kó máa ronú nítorí pé àwọn fóònù tá ń lò yìí a rí i pé oore wà ń bẹ èyí tó ní íńtánẹ́ẹ̀tì inú oore wà ń bẹ èyí tí ò ní íńtánẹ́ẹ̀tì inú oore wà ń bẹ nínú àwọn oore tó wà ń bẹ náà ni pé a fi ń pe àwọn tọ́nà wọn bá jìn ń wúlò fún alẹ́ nu iṣẹ́ wa a fi ń connect wo àwọn tá a fẹ́ bá tajà a fi ń tajà a fi ń rajà fóònù tó wà lọ́wọ́ wa tá ń lò yẹn ọmọ ìyá mi a fi ń ṣe àwọn nǹkan tí ó lágbára nínú ìsẹ̀mí wa tó jẹ́ pé kò ṣeé jákò ọmọ ìyá mi lọ́kùnrin lóbìnrin èyí wa shabab wa shabat èyí ọ̀dọ́ lọ́kùnrin lóbìnrin ẹ̀jẹ̀ alọ́lẹ̀ mọ̀ yìí pé fóònù lílò ó ti so mọ́ ìsẹ̀mí wa bẹ́ẹ̀ bá kéré tó bá padà dàgbà tó bá bàlágà yóò rí i pé ó ti di ọ̀kan nínú ìṣẹ̀mí tí ò ṣe jákò àwọn ọmọ kéékèèké lè ní tó bá ti ń bàlágà eré tí wọ́n máa sá eré fóònù àwọn obìnrin lé tó bá ti pé àwọn náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n ti ń rówó àbọ́kọ́ wọn fún wọn lówó eré tí wọ́n máa sá eré fóònù ẹ̀yọ́ ọmọ ìyá mi fóònù yìí kasikin ó dà gẹ́gẹ́ bí ọ̀bẹ dhil hadain tó jẹ́ pé ojú méjì lónìí à ń fọ ọ̀bẹ bẹ́ sún àfi ń gẹ́ran ọ̀bẹ máa ń wúlò nínú ilé ọ̀bẹ á sì máa pààyàn bẹ́ẹ̀ tó bá fẹ́ fi pààyàn wọ́n máa fọ̀bẹ gún yàn pa téèyàn bá fẹ́ lò síbi à ń gún yàn pa wọ́n ní fóònù wa tó wà lọ́wọ́ wa mo fẹ́ ra fóònù ó lè jẹ́ pé ẹlòmíì ìjọ tó bá lówó tó bá ra báyìí ìjọ náà ní orí burúkú rẹ̀ bẹ̀rẹ̀ mo fẹ́ ra fóònù mo fẹ́ lo fóònù mo ti tó lo fóònù ẹlòmíì ìjọ tó bá ró ra tó náà bọ́ sínú ayé nígbà náà ni àgbákò ọmọ wa rí lu àwọn àgbákò oríṣiríṣi ọmọ ìyá mi nígbà táwọn afa wo àwọn alatu tawasul àwọn kan tí à ń lò tọ́jú àwọn kan tá a fi ń pera wa tá a fi ń sẹ́ndì kan síra wa wọ́n ní 80% àǹfààní ló wà ń bẹ àǹfààní tó wà ń bẹ 80% dábàá gbogbo àwọn kan communication yẹn 80% ní àǹfààní tó wà ń bẹ àmọ́ àwọn 20% ní wọ́n ń lọ bẹ̀ àwọn 20% nínú àwọn ọmọ èèyàn tí wọ́n ń lò àwọn náà ń lọ bí dáadáa yẹn aburú tó wà lérí fóònù yẹn ẹ máa yá mi 20% péré ni ìlà aburú tó wà ń bẹ àmọ́ àwọn èèyàn tí wọ́n ń lọ bẹ̀ tí wọ́n ń lọ lé saburú ń bẹ 80% ni wà àtà tahlilu alami gbogbo àwọn èèyàn tí wọ́n dá íńtánẹ́ẹ̀tì lẹ̀ tó jẹ́ pé àwọn ni wọ́n ṣí Facebook síbẹ̀ àwọn ni wọ́n ṣí Twitter síbẹ̀ àwọn ni wọ́n ṣí WhatsApp síbẹ̀ àwọn ni wọ́n ṣètò lérí gbogbo àwọn nǹkan tí wọ́n kó sínú fóònù yẹn tọ́mọ èèyàn máa fi ṣàǹfààní wọ́n ní gbogbo wọn náà ni wọ́n padà wá rí i pé orí burúkú táwọn èèyàn ń ṣe ń bẹ ó ju oríire táwọn èèyàn ń ṣe ń bẹ lọ. Ibadallah èèyàn rúṣin ọlọ́run ọba wa Instagram gbogbo àwọn tó wà ń bẹ aburú lọ́pọ̀ jù tí wọ́n fi ń ṣe Facebook àwọn tó wà ń bẹ aburú lọ́pọ̀ jù ní tí wọ́n fi ń ṣe àwọn tí wọ́n ń bẹ lérí Snapchat aburú tí wọ́n ṣe ń bẹ lọ́pọ̀ jù dáadáa tí ń bẹ ń bẹ lọ. àwa gbé yẹ̀wò kí ni wọ́n ń ṣe báwo ló ṣe ń ṣe kí ló fi ń ṣe kí ni fóònù sọ́ọ́dà ṣé báyìí ló ṣe rí tẹ́lẹ̀ ṣé báyìí lọ́dà tẹ́lẹ̀ kálukú náà kọ́ máa bẹ̀rẹ̀ rẹ̀ ìjẹ́ fóònù tó wà lọ́wọ́ òun fi ń ṣàlékún ìmánì òun ni àbí fóònù tó wà lọ́wọ́ òun fi ń ṣàlékún aburú nínú ọkàn tọkàn bá ti dọ̀tí tó bá ti bàjẹ́ tó bá ti dúdú iṣẹ́kíṣẹ́ ni eríkèéríkèé ara ọmọ ṣe ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀jẹ̀ á mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n kẹ́kọ̀ọ́ àwọn èèyàn ń kẹ́kọ̀ọ́ ní àtúrò gbogbo àwọn nǹkan tá a kà á lẹ́yìn àwọn èèyàn ń kọ́ni lẹ́kọ̀ọ́
ní true gbogbo nta kà sílẹ̀ yìí àwọn èèyàn wọ́n sì ń gbìyànjú àwọn èèyàn ń tajà wọ́n ń rajà nítorí ìlérí gbogbo àwọn kan tá a kà lẹ̀ ẹnìkan lè deny pé kò sáǹfààní ń bẹ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ibi aburú ni wọ́n pọ̀ sí kọ́lọ́wọ́n bá aláàkọ́ mọ́sá sẹ́ni kọ̀ọ̀kan wa Ibadallah ẹ̀yàn orísun ọlọ́wọ́n bá wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ èèyàn lẹ́ni aburú ni wọ́n fọ́nká sórílẹ̀ ayé íńtánẹ́ẹ̀tì ó dà gẹ́gẹ́ bí yàrá kan tó kó gbogbo ilé ayé sínú ẹni bá ti wọnú íńtánẹ́ẹ̀tì ó ti wọnú yàrá inú yàrá tó wọ̀nyẹn gbogbo àgbáńlá ayé ló wà ń bẹ ọláǹfààní láti connect máwọn ẹni rẹ àmáwọn ẹni rẹ tó wà ń bẹ tó nǹkan ọláǹfààní láti connect máwọn ẹni burúkú àwọn ẹni burúkú lọ́pọ̀ jù ń bẹ tọ́mọ ọba ti wá gbó fóònù lọ́wọ́ ẹ̀dí a máa sọ èyí tó bá tó lo fóònù èyí tó bá tó lo fóònù ẹ má jà fún ní fóònù ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lè ní kò sí kankan tí wọ́n fi fóònù ṣe tójú ká máa fi ṣẹlọ́n kí wọ́n máa fi bà ọjọ́ ọ̀la wọn jẹ́ ká máa fi bà ọpọlọ wọn jẹ́ ká máa fi bà ìwà wọn jẹ́ ká máa fi bẹ̀sìn wọn jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn lè ní aburú ni wọ́n fán sílé ayé àwọn olórí burúkú pọ̀ nílé ayé ju àwọn olórí rẹ̀ lọ tí wọ́n bá ti wá rí kankan tí ó dáa tí wọ́n rí pé àwọn èèyàn pọ̀ tí wọ́n bá wò wọ́n jù sórí TikTok wọ́n jù sórí Instagram wọ́n jù sórí WhatsApp wọ́n dá àwọn gúrùpù lẹ̀ oríṣiríṣi táwọn obìnrin lè ti wà ń bẹ̀ táyé wọ́n ń bàjẹ́ lọ́kọ̀ọ̀kan síbẹ̀ àwọn gúrùpù oríṣiríṣi àwọn gúrùpù kọ́kọ́kọ́kọ́ àwọn gúrùpù wọn náà ọkọ̀ kan kò kún kọ́ńbọ̀dù àwọn gúrùpù tí wọ́n máa kọ́yàn yìí pé bọ́kọ̀ rẹ tó bá sọ báyìí ni kò sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó wọn ti bọ́ sínú gúrùpù láàrin ọjà àwọn míì wọ́n wà lórí WhatsApp bí iṣẹ́ àwọn kèfèrí àwọn munafikun àwọn kafirun mushrikun mushrikat àwọn ṣẹlẹ̀ kiriyó àwọn ni wọ́n wá ń kọ́ umu bí ìṣòlò ayé rẹ̀ látara pé wọ́n jọ wà lórí group àwa wá ìmọ̀nà lọ sínú Quran mọ́ àwa wá ìmọ̀nà lọ sọ́dọ̀ ibi àdìsá nẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam kálukú wa àti sọ fóònù wa di àfa àti sọ fóònù wa di kánsẹ́lọ̀ tí wọ́n máa kánsẹ́lì wa àti sọ fóònù wa àti sọ di advisor gbogbo tá a bá ti ń wá gọ́gù ni ọmọ ìyá mi èèyàn tẹ gọ́gù nígbà míì ọlọ́run sì yọ kúrò nínú àwọn tí wọ́n wà lè Jánnà èèyàn tẹ gọ́gù nígbà míì ilé ayé lọ sí bẹ̀rẹ̀ sí máa bàjẹ́ kò sí nǹkan kan tó tẹ̀ síbẹ̀ tí wọ́n ní gbé jáde fún ọ torí inú ilé ta wí yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n pàtẹ àwọn fóun wà sí wọ́n pàtẹ àmọ́ wọn ò tó nǹkan àwọn àfáà tó jẹ́ pé wọ́n kọ́ni lẹ́kọ̀ọ́ àwọn náà pàtẹ síbẹ̀ àwọn náà ò tó nǹkan ẹ rí àwọn onífíìmù àwọn yẹn pọ̀ rẹpẹtẹ àwọn rọ̀ bí òjò àwọn tó jẹ́ pé àwọn onídírámà àwọn rọ̀ bí òjò gbogbo àwọn olórin wọ́n kọ́ lóṣìṣì fújì ni hip hop ni àpàlà ni àtàwọn nǹkan mìíràn nínú àwọn olórin àwọn ọmọ olè tí wọ́n pè ní yahoo àwọn náà ń bẹ́ẹ̀ asarikọ́tù al-ankabutiya tó jẹ́ pé kò sí táwọn ń ṣe láyé wọn bí wọ́n sì wọ owó kúrò lákàntì àwọn ọmọ èèyàn kò sẹ́nìkan tí ó sì wọ owó kúrò lákàntì ẹnìkan tí ò ní sórí ibùkún tó kò láyé nítorí àwọn ènìyàn wọn máa ṣépele dáwàtul madlum la turad Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní thalathu da'awati mustajaba àwọn mẹ́ta kan bẹ́ẹ̀ tó bá ṣépele yẹn ìpè náà sòsẹ́ ni èèyàn ní escape ìpè yẹn tí yẹn fi jáde láyé ní tó bá sì ní kọ́ sèyàn ni ó sèyàn lọ́wọ́ Ọlọ́run gbà tó bá ti ṣépè yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ìpè òbí méjèèjì ó lè escape ẹ̀ ìpè arìnrìn àjò ó lè escape ẹ̀ ìpè ẹni tó gbá tó ṣàbòsí fún tó kó owó lákàntì ẹ̀ ó lè escape ẹ̀ ní tó bá sọ pé kọ́lọ́run ó ṣe fún ọkọ̀ tó kù láyé lọ́lọ́run ó ṣe fún Ibadallah èèyàn ló sìn Ọlọ́run fóònù táwọn ọmọ ń gbé lọ́wọ́ yìí wọ́n fi ń jalè o fóònù táwọn ọmọ ń gbé lọ́wọ́ yìí wọ́n fi ń ṣe sìnà látara ìwòkú àwọn obìnrin ilé wọ́n yára wọn pẹ̀lú fídíò wọ́n sẹ́ndì ẹ̀ sáwọn ọkùnrin married woman ọkọ wà nílé yìí sì ń sẹ́ndì òhò ara rẹ̀ sọkùnrin tí yàn lálẹ́ níta àwọn ọkùnrin ilé wọ́n gbé fóònù lẹ̀ torí pé aburú ti fi ṣe kọ̀fẹ́ kíyàwó wọn àtàwọn ọmọ wọn rí ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n máa change pin ni wọ́n máa change kóòdù tí fi ń tì nítorí pé ọwọ́ rẹ̀ ọ̀mọ́ ẹ̀yin ọmọ ìyá mi ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹni bá ní fóònù tó ti ní íńtánẹ́ẹ̀tì nínú ilé
nígbà tí iná ṣẹ́ nínú ilé yẹn ni o àbíkẹ́ máa wo bẹ́ẹ̀ ti tètè pa àǹfààní wà ń bẹ àmọ́ aburú bẹ ọ̀pọ̀ ju àǹfààní rẹ lọ. àwọn ọ̀dọ́ lè ní wọn yàsẹ́ kọ́ mọ́ ẹ̀kọ́ òwò wọn kọ́ mọ́ àwọn ọmọ yẹn wọn fẹ́ kẹ́kọ̀ọ́ ayé wọn fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kó sáré fóònù kó máa gba géèmù kó rí fóònù kó máa fi wo cartoon kó máa wo cartoon bẹ́ẹ̀ kó rí fóònù kó máa fi ṣàbùrú. gbogbo yín tẹ́ ń gbọ́ wá sí lérí Facebook ẹ̀yin náà antum a'lamu bi anfusikum ẹ mara yín ju báwa ṣe mọ̀ yín lọ. gbogbo táwọn wò tá láǹ gbọ́ wá sí yọ gbọ́ wá sí kan àwọn orí burúkú oye mẹ́wàá inú owó lẹ́yìn wá sí ìbẹ̀rù ọlọ́run tó lòun níyẹn àwọn nǹkan míì tó tún jálù ó ti pa ìbẹ̀rù ọlọ́run bá rẹ nínú ọkàn rẹ̀. ẹ̀yọ́ màá yá mi gbogbo nǹkan tá a máa ń bò pé ẹ bò ó ẹ má jẹ eléyìí ojú ẹ má sọ eléyìí sáyè ẹ bò ó ẹ má jẹ wọn rí eléyìí eléyìí ọ̀dà gbogbo làwọn òyìnbó ti tó sílẹ̀. nígbà wàá ti rọ́kùnrin àti obìnrin tí ń bára wọn sùn live kí ló tún kù mọ́. àwọn sì gbà pé iṣẹ́ ni táwọn fi ń rówó àwọn gbà pé ọ̀làjú ni gbogbo ayé ló sì gbọ́dọ̀ máa ṣe. nígbà wọn bá ti wá já síbẹ̀ yẹn kí ló tún kù fọmọ yẹn mọ́ ó ti wọnú parun àná ọlọ́run bá nìkan ló kù. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yín yọ máa wọ jalibab àbí kọ́ máa wọ nìkọ́ọ̀bù yóò sì máa send the picture rẹ̀ sáwọn yẹn. intabihu ya shabab wa ya shabat gbogbo àwọn tajọ́ ọkùnrin lóbìnrin àwọn ọ̀dọ́ ẹ má jẹ́ àfi ọjọ́ ìní ká fi bọ́jọ́ ọ̀la wa jẹ́ o. àtìlẹ́ nìkan tó sọ́ndì òhó rẹ̀ sí boyfriend yẹn ọmọdé àwọn yóò sì ń borí bọ́ọ̀ yẹn wá sọ pé òun kò bá òun jù sí íńtánẹ́ẹ̀tì gbogbo ayé náà máa rí ọlá àfitọ́ba ló lè gbé owó ńlá wá ọmọbìnrin yẹn wá bẹ̀rẹ̀ sí owó káàkiri ó gbé owó ya rẹ̀ ó gbé owó bàbá rẹ̀ ó tún wá dólè tòun yẹn wá ń dẹ́rù ba wípé òun tún nídìí owó tó bá gbélé ìdí àtúnú tó kù tòun lọ́yọ́ kọ́ bá wọn parẹ́ ó lóun ṣe tán wọ́n parẹ́ oníṣàgbówó wa tó bá ti sẹ́ndì owó yóò lóun ti gbọ́ lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta yóò tún sẹ́ndì sí padà ipò tó wà lọ́wọ́ wọn o tó bá tó ń wọ owó mi wá títí ọ̀tún la wọ́n sẹ́ndì ẹ̀ sáyé ọmọ yìí padà wà depressed ọmọbìnrin àmọ́ bí tọ́rọ̀ rẹ̀ padà jásí báyìí jama ẹ dákun ẹ̀yin shabab ẹ̀yin ọ̀dọ́ ẹ má tó ní ba ọjọ́ ọ̀la yìí jẹ́ níta fẹ́ jẹ́ lọ́la ó pàtàkì o ó pàtàkì fún yín ó pàtàkì fún ìlú yìí ó ti pàtàkì fún gbogbo àwọn ẹbí yín naija bet tẹ́tẹ́ ń lọ lérí fóònù àwọn èèyàn ń ta tẹ́tẹ́ títa kò sí kankan tí wọ́n ń pè tó jolè lọ ọmọ tí wọ́n ń ta tẹ́tẹ́ àwọn àtọmọ yahoo kò sí àtọ̀ láàrin àwọn méjèèjì bẹ́ẹ̀ ni àwọn èèyàn wọ́n ń gbowó èlé wọ́n ń sanwó èlé wọ́n ní kó mú 10 naira wá àwọn fi fún ọ ní 100 naira gbogbo àwọn eléyìí Islam tó fún wa pé kò sọ́nà ń bẹ abẹ́lẹ́ ọ̀nkọ́lọ́ wọ́n fi aṣínú àwọn tí wọ́n máa báyé jẹ́ o ọlọ́wọ́n bá ní a'udhu billahi minash shaitani rajim innal ladhina yuhibbuna an tashi'a al-fa'ishatu fil ladhina amanu ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tí wọ́n bá wù wọ́n káwọn sábà spread ìbàjẹ́ láàrin àwọn olùgbàgbọ́ òdodo kí ìmánì wọn kó lè bàjẹ́ lahum adhabun alimun fi dunya ọlọ́wọ́n bá ní wọ́n máa sọ́fà láyé o wọ́n máa dààmú lé ayé ìyàwó jẹ wọ́n lé ayé wal akhirah tó bá wá dọ̀rùn wọ́n tún lọ lè wọná lọ́rùn wallahu ya'lamu wa antum la ta'lamun ọlọ́wọ́n bá ní òun mọ̀ yín kọ́dà bẹ́ẹ̀ yẹn ọ̀ma ọlọ́run lóhun ní máa jù yín lọ abẹ́ Allah nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sá mẹ́ni kọ̀ọ̀kan wá dó irinṣẹ́ tó wà lọ́wọ́ wa yìí kó ṣe ní sábàbí oríire fún wa kọ́lọ́mọ́sá ní sábàbí orí burúkú fún wa nílé ayé àtijọ́ al-qiyama. alhamdulillahi al-hadi ila siratil mustaqim wassalatu wassalamu ala nabiyyina muhammadin sayyidil awwalina wal akhirin wa alihi wa ashabihi ajma'in ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu ibadallah ẹ̀yin orísun ọlọ́run ọba wa wa min afati aljawal nínú àwọn àdánwò tí máa bá yàn tẹ́yìn bá gbé fóònù lọ́wọ́ tí ó bá ní ẹ̀kọ́ phone guide ẹ̀já pé àwọn ọmọ wa jòkólẹ̀ fóònù mi fóònù ya yín àbẹ́yìn náà ní fóònù ni bá a ṣe máa lò ó ní o aburú wà ń bẹ oore wà ń bẹ oore bẹ̀ ní kásíkíní òun náà ní ká máa wá ká nínú àwọn aburú tó wà ń bẹ algasful fikiri òun náà ni ogun táwọn òyìnbó jà wá alaulama ní wọ́n pè ní globalization ìtumọ̀ ni pé ẹ máa ronú bá wa ṣe ń ronú ẹni bá ronú bá ṣe ronú lọ́lájú ẹ máa sọ̀rọ̀ bá ṣe sọ̀rọ̀ ẹ máa hùwà bá ṣe ń hùwà ẹ máa ṣerun bá ṣe ń ṣerun ọ̀pọ̀lọpọ̀ àwọn irun táwọn obìnrin àwọn sisters àwọn homos
tí wọ́n ń ṣe lénìí tó jẹ́ pé èèyàn wọlé báyìí kò ní mọ̀ pé ẹlẹ́sìn lòun bá nulẹ̀, kò ní yàtọ̀ sí àwọn aṣẹ́wó tó wà ní orí social media. Yóò ní ebi wọ́n gbà wá láàyè ká change colour ọ̀run wa yàtọ̀ sí black. Bẹ́ẹ̀ ni wọ́n gbà yín láàyè, but àwọn afáà ní gbogbo tó bá fẹ́ ṣe àníyàn tó fẹ́ fi ṣe òun ni ó jẹ́ àmọ́ pé nǹkan haram ni àbí halal. Tó bá jẹ́ pé àníyàn pé orí aṣẹ́wó kan lérí íńtánẹ́ẹ̀tì àbáwọn kan tí wọ́n rìn káàkiri tá a ti mọ̀ wọ́n pé àwọn eléyìí tí wọ́n bá ti yọ bí wọ́n ṣe rí nìyí, ìwọ náà tọ́jú olùgbàgbọ́ òdodo appearance rẹ̀ gbọ́dọ̀ jọ wọn. Man tashabbaha bi qawmin fahuwa minhum, ẹni bá ń kó sí àwọn ọjọ́ kan òun náà ti ń dára wọn. Ibadallah, èèyàn orísun ọlọ́run ọba wọ́n ní aṣoge àmọ́ wọn ní kákọ́sẹ̀ kèfèrí. Nínú àwọn aburú tó wà òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lénìí kọ́lọ́mọ ọba aláàkọ́mọ́sá ìṣàánú wa látara fóònù tó wà lọ́wọ́ wọn ń waste àsìkò ọjọ́ ayé wọn. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lẹ́nu ní wọ́n ti exam ń sìn àwọn bíi 20% ló máa pass, àwọn yòókù ti fail. ọmọ tó wo fíìmù mọ́júmọ́ òun ló fẹ́ kàwé ló fẹ́ ṣe tahajjud. Fóònù yẹn gba ọ̀pọ̀lọpọ̀ nínú àsìkò tó yẹ kán fi jẹ́ yẹn láyé. èyàn ìnàhíyàrú alhimam tọ́mọ máa ń wò pé èmi náà mo fẹ́ dà fágbà, mo sì wáyé èmi náà mo fẹ́ di medical doctor, mo fẹ́ di engineer tó jẹ́ mùsùlùmí, mo sì wáyé èmi náà fẹ́ di olówó ńlá tí mo yọ zakat tí mo ṣe dáwà. àwọn ọmọ yẹn wọn ò ní nǹkan kan rò mọ́ nílé ayé sí lẹ́yìn kan jẹun kí wọ́n sùn kan sì ṣeré. kí ló fà jàmá? torí pé addiction wọn lérí ọ̀rọ̀ fóònù ó ti jẹ́ kí ambition wọn kọ́ lọ́mọ wọn la. kò sí góòlù mọ́. góòlù àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọ̀dọ́ sì ni bíi góòlù ẹran tó ń rìn. bẹ́ẹ̀ náà sì ń jẹ tí ń lọ tí ń jẹ yẹn kó jẹ kó ṣeré kó darí kó sùn. òun ò ní nǹkan míì tọ́lọ́ ní kọ́ wa rán láyé tó ju bá ní lọ. bọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ fẹ́ dà lé nínú ẹ̀ ẹ́ rí i pé njẹ́ ọmọ bá yín sọ jù ní owó ẹ fún mi lówó ẹ fún mi lóúnjẹ òun fẹ́ sùn. látara bẹ́ẹ̀ ọjọ́ ayé yọmọ wa lọ, ìgbà tó bá fi wá dàgbà yóò rí i pé àwọn ẹgbẹ́ rẹ̀ wọ́n ti tayọ. àsìkò tó yẹ kóun náà fi kẹ́kọ̀ọ́ ó ti ṣe kíni ó ti lò ó lérí fóònù. ẹ̀rọ máa yá mi ká máa ya fọ́tò ara wa àtọkùnrin àtobìnrin ká máa snap ká máa jù ú sórí Facebook máa jù ú sórí social media pé ẹ wò mí bí mo ṣe rí ẹ wò mí bí mo ṣe tó. ọmọ yá mi Ànábì ní al-aynu haqq, Ànábì ní ojú máa ń lápá o. ntí ọjà lómi ọjọ́ yẹn máa láyé ẹ wá rí mi ẹ wá wò mí ni wọ́n sì ti rí ọ wọ́n ti wò wọ́n ti ranjú mọ́ àwọn àṣetánì sì ti ba tiẹ̀ jẹ́. ẹ má bàtà àwọn ọmọ yín jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ pictures fọ́tò àfi fọ́tò tó bá jẹ́ pé kò sọ́gbọ́n tẹ́ fẹ́ dá sí àfi kẹ́ ya passport driving license ẹ fẹ́ travel gbogbo àwọn eléyìí kò sọ́gbọ́n tẹ́ fẹ́ dá sí driving license kò sọ́gbọ́n tẹ́ fẹ́ dá sí. àmọ́kọ̀ kan jòkó lẹ̀ kankan máa ya fọ́tò ní family kẹ́ máa upload ẹ̀ ẹlòmíì yóò lọ sí hospital àkọ́bí rẹ̀ tọ́kọ́kọ́ bí jẹ́mà ń bọ́lẹ̀ lọ́yìn lábẹ́ ìyá rẹ̀ báyìí tí wọ́n ṣe kí ni tí wọ́n wẹ̀ tán báyìí fọ́tò ní ọkọ̀ kọ́kọ́ yà yóò máa gbé sí ní WhatsApp yóò fi ṣe profile ọmọ tó ti ń wá látijọ́ yìí ẹwọ́ mọ́ mi ọgbọ́dá nàbí Yakubu sọ ó ní àwọn la tadkhulu min babi wahid ó lẹ́yìn ọmọ mi ẹ má gba ojú ọ̀nà kan náà wọlé ní Cairo wadkhulu min abwab mutafarriqa ọ̀tọ̀ọ̀tọ̀ ibodè ní kẹgbà wọlé torí táwọn gbé ọmọ rẹ̀ ní ojúmọ́ wọn mọ́ la ànábì Ọlọ́run bá ní sọ bẹ́ẹ̀ fáwọn ọmọ ẹ̀ ẹlòmíì oúnjẹ tí wọ́n ń jẹ yóò snap ẹ̀ yóò bẹ̀rẹ̀ sí upload ẹ̀ àwọn tí wọ́n rí oúnjẹ jẹ àwọn máa wá wò pé tí wọ́n ń jẹ rè wọ́lá tí wọ́n ń ṣe yẹn tọ́lọ́wọ́n bá ṣàánú rẹ̀ tí wọ́n bá protect ẹ̀ tó ń ro jẹjẹ mánu lẹ̀ torí àwọn àlùjànnú burúkú máa dìnnà wọ́n máa dìde wọ́n dẹ̀ wá báyìí wọ́n dá wà lálẹ́ kan lẹ̀ nínú ilé yẹn gbogbo oṣù tẹ́ ẹ bá ń gbà ìtẹ́ máa rán nìyẹn ẹ wo oúnjẹ tẹ́ jẹ tẹ́ ẹ ní rí ọmọ ìyá mi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ti àkóbá tí fóònù ń ṣe fóònù ń sọmọ nù tí wọ́n wá ti tí wọ́n ní rí mọ́ àyìnbáyé ọmọ tí wọ́n kàn sí fún kọ́ olólùwọ̀n ń bọ̀ ọdún kẹwàá ni kò tí wọlé padà kí ni wọ́n fi gbé jẹ̀mọ́ fóònù gbogbo aburú tó ọmọ bá ṣe léni tí ó bá ní fóònù kò lè rọrùn fún gbogbo aburú tó ọmọ bá fẹ́ ṣe tí ó bá ti ní fóònù kò lè rọrùn fún tó bá ti ní fóònù ó ti yé sí fún kọ́dà bí ó jáde bí ọlọ́ta bí ọlọ́ bus stop bí ọlọ́ àwọn bí wọ́n ti ń jó tí wọ́n ti ń mutí kọ́ sáwà nù lé kí fóònù sáwà lọ́wọ́ ẹ̀ tí fóònù bá ti wà lọ́wọ́ ẹ̀ gbogbo àwọn aláburú wọn ti súnmọ́ òun náà dẹ̀ ti súnmọ́ ẹ jẹ́ ká ṣọ́ra wa o àwa àgbàlagbà ká ṣọ́ra wa àwa afá kátírà mo ti tẹ́ra mo fẹ́ ka àwa student of knowledge mo fẹ́ wà díìsì ni ibi o ti ń wà díìsì lọ sọ̀rọ̀ àwọn tó gbé àdíìsì síbi tó ti fẹ́ wò àwọn lórí bukú dàwí ó rí pé ọmọ pàdé wọn lójú ọ̀nà o fẹ́ gbọ́ tafsir tó fẹ́ gbọ́ báyìí òun kílìkì báyìí àwọn ọ̀mùtí àwọn aṣẹ́wó ni wọ́n kọ́kọ́ yọ sí ọ ọmọ àdá wọn padà ipe
ọ̀dọ̀ yín kàn lọ tọ́ ọba yẹ lè yàdọ̀ wọn ọbọ̀ sínú agbami nìyẹn bó la ṣe fẹ́ là ẹ̀yọ́ máa yá mi àfi ká sàdí ọlọ́run alákọ̀ọ́kọ́ ká bẹ̀rù ọlọ́run ká sì fi bẹ̀rù ọlọ́run bá sọ́kàn àwọn ọmọ nígbà míì a máa gbé fóònù sá nígbà míì fóònù gbígbé sáyẹn gan kọ́ ni solution bí kọ́mọ èèyàn bẹ̀rù ọlọ́run kọ́mọ jẹ́ pé wọ́n ní ọmọ bẹ̀rù tó bá ti bẹ̀rù ọlọ́run ọba gbogbo dẹ́jẹ̀ntì tó wà lọ́wọ́ rẹ̀ kò ní sí lò tó ti mọ̀ pé ọlọ́run ó bí wọn tó bá di jọ́ àlùkìyámà Allah subhanahu wa ta'ala ni inna sam'a anabi ọlọ́run ọba sọ pé inna sam'a gbogbo tẹ́ ń gbọ́ orin kórin wal basar àti gbogbo ìwòkúwò tẹ́ ń wò àti gbogbo tẹ́ ń wò wal fuhad àti gbogbo ọkàn yín tẹ́ fi ń ro èrò kullun ulaika kana anhu mas'ula ọlọ́run ó bí nípa rẹ̀ tó bá di jọ́ àlùkìyámà wá wo tó gbọ́ wá wo tó wò tó bá rí dìfẹ́ǹdì wàhálà ńlá ni gbogbo àwọn táwọn máa ń ṣòfófó pẹ̀lú àwọn fóònù ta ní ọ̀rọ̀ tó fẹ́ sọ rò dáadáa tó bá ti sọ tán ipá rẹ̀ ọ̀ka mọ́ o nítorí fẹ́ sẹ́ndì sí íńtánẹ́ẹ̀tì gbàgbọ́ fẹ́ bá gbogbo ayé sọ̀rọ̀ tó bá ti sẹ́ndì ẹ̀ tán ó lè retrieve padà mọ́ yóò máa wá ràn lọ tó bá jẹ́ dáadáa tó bá jẹ́ aburú yóò máa ràn lọ wọ́n bá sẹ́ndì kankan sí owó dáadáa verify kó tó sẹ́ndì ẹ̀ padà tó bá verify rẹ̀ tó bá padà jẹ́ irọ́ àtàwọn tó parọ́ yẹn àti wọ́n tó sẹ́ndì ẹ̀ ẹsẹ̀ kan náà lẹ́jọ́ sí kíni lẹ́jọ́ gbà mo rí mẹ́sẹ̀gì mi náà fẹ́ sẹ́ndì ẹ̀ irọ́ o ọ̀ka dáadáa ó verify ṣé bẹ́ẹ̀ ni lóòótọ́ tó bá ní ẹ̀ wọ́n sẹ́ndì sí mi náà ti sẹ́ndì ẹ̀ èyàn ò rí gbìyànjú jọ́ àlùkìyámà nígbà wọ́n sẹ́ndì ẹ̀ sọ kí ló ti wò wó tí wọ́n náà ràn wọ́n lọ́wọ́ lérí ẹ̀ Allah ni li yahmilu awzarahum kamila Allah ni gbogbo àwọn èèyàn tí wọ́n ń pa àwọn èèyàn láṣẹ ká máa ṣàbúrú àbí wọ́n ń sẹ́ndì aburú sáwọn èèyàn wọ́n ní ẹ̀ṣẹ̀ aburú yẹn àwọn ni wọ́n rú gbogbo ẹ̀ o yawma al-qiyama tó bá dọjọ́ al-qiyama wa min awzari alladhina yudillunahum bighayri ilm gbogbo ẹ̀ṣẹ̀ tí àwọn tí wọ́n kó bá àwọn èèyàn tí wọ́n kó bá ẹ̀ṣẹ̀ táwọn náà gbà dèédé ẹ̀ṣẹ̀ yẹn á tún dì í sí ọrùn àwọn èèyàn tí wọ́n bẹ̀rẹ̀ aburú yẹn nítorí bá sẹ́ndì sí íńtánẹ́ẹ̀tì pẹ̀lú fóònù rẹ̀ dòkókó ronú dáadáa ọ̀rọ̀ tó bá ń mọ̀ ń pa ẹ̀ má bá wọn dá sí nítorí bá ń mọ̀ ń pa ẹ̀ pé sódodo náà àbírọ́ ẹ wo bí ọdún mẹ́ta sísìn ni wọ́n ń pe president wa Buhari former president wọn ló kú wọ́n lè gbé sáré wa wọ́n gbé jàdá sáré wa wọ́n gbé bí wọ́n ti kírun sí la wa ìgbà tó wà ní Saudi hospital gbogbo ẹni wọ́n so wọ́n dẹ̀ ní jubilate ní London pé Buhari ti kú pé ẹni tó wà ní Nàìjíríà yẹn fake lẹ́yìn bí ọdún méjìlá padà mọ̀ pé irọ́ ni wọ́n gbà bí ọ̀pọ̀lọpọ̀ fake news bó ṣe wà ní eré fóònù yẹn ó sì wà lórí internet ní Instagram torí pé àwọn olórí búláyé wọ́n pọ̀ ju àwọn olórí rẹ̀ lọ ọlọ́wọ́n bá alákọ̀ọ́mọ̀ṣẹ́ wa lórí burúkú ọlọ́mọdé fóònù ọlọ́mọdé ọba tiwa jẹ́ o ọlọ́mọdé fóònù ọlọ́mọdé ọba tàwọn ọmọ wa jẹ́ o ọlọ́mọdé fóònù ọlọ́mọdé ọba tàwọn ìyàwó wa jẹ́ o ọlọ́mọdé fóònù ọlọ́mọdé ọba tàwọn ọkọ wa jẹ́ o fóònù ọlọ́wọ́n ọba alákó lóun irinṣẹ́ dáadáa fún wa táàfin wàlìjánà ọlọ́wọ́n ọba allahumma walli umurana khiyarana wala tuwalli umurana shirarana اللهم اهدي دعاتنا إلى سبيل الرشاد اللهم اهدي أكامنا إلى ما في خير العباد والبلاد اللهم صل وسلم على البشير النذير محمد بن عبد الله وآله وصحبه أجمعين صلوا يرحمكم الله